فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى. ẹ̀rí àwa mùsùlùmí ní àkókò tí a wà yìí àti ní àwọn àsìkò tá ń lò lọ́wọ́ yìí àbùkátà púpọ̀ sí ká kún àwọn ọmọ ìyá wa lọ́wọ́, àwọn ọmọ ìyá wa tájọ ń ṣe Islam, àwọn ọmọ ìyá wa táwọn náà tájọ ń pe kalimatu la ilaha illallah, àwọn ọmọ ìyá wa tájọ gbà pé Muhammadun Rasulullah, àwọn ọmọ ìyá wa tó ṣe pé ìrújúmọ́ àlàwà wá kì í ọkàn wa balẹ̀. Ẹlòmí ń bẹnu wa ó ti dágbére fún ìyàwó rẹ̀ ẹrùmọ̀lákalẹ̀ ń tó dé. Ẹlòmí ń bẹnu wa lóbìnrin ó ti rọ̀mọ̀lá tí ó jẹ nígbà tó bá kú ní júmọ́ tí ó lọ rí dé bá ń lé. Àwọn ọmọ ìyá wa tá wí yìí inú hílà hílo òun làwọn wà, nínú pé mọ́sálásí làwọn ń lọ yìí ẹlẹ́ra lọ àwọn káwọn ọmọ dé mọ́ irú ìgbésí ayé tán lórí. Wọ́n ti wá ń lò bẹ́ẹ̀ kìí sọdún kan sísìn, kìí sọdún méjì jàmá, kìí sọdún mẹ́wàá, kìí sogún ọdún, kìí sọgbọ̀n ọdún, kìí sogójì ọdún. Wọ́n ti ń lò bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́. Àmọ́ láti nǹkan bí 74 years ago òun náà nìyà ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ àwọn ọmọ ìyá wa yìí, táwọn kan kóra wọn jọ tẹ́kẹ́ra wọn ní àwọn Israel, àwọn Israelite, àwọn tẹ́kẹ́ra wọn láwọn Banu Israel, àwọn ni wọ́n kóra wọn jọ. Àwọn ni tó kù nípa àwọn ọmọ ìyá ti wá òlàwọ́ ma fìyà jẹ fi ard Palestine ní Palestine. Ẹ̀rí àyè yìí àyè kan ni tó ṣe páwà mùsùlùmí náà lálẹ́tọ̀ sí. Gbogbo nǹkan téèyàn fi máa ní nǹkan àwàlá ní ti ṣẹ̀rí àtọlọ́run àyè wa níbẹ̀. Nínú òfin ká sọ̀tàn tá ń kọ́kọ́ délù àwàlá kọ́kọ́ débẹ̀. Ṣàdédé làwọn tá pè láwọn Israelite yìí bá dé lọ́sàn kò rú kan, àwọn náà bá ń kílèmù pé àwọn làwọn níbẹ̀. Ẹ kú ń bẹ̀ fún wa káwo máa ló bẹ̀, àwọn onígbà àwàlẹ̀ bá ń bì yìí. Ẹ kú ń bẹ̀ àyè ìjọsìn tí wá ní nígbà Olúwa wa ló mẹ́sàn rẹ̀ fáwọn nínú Al-Qur'an. Orí ẹ kú ń bẹ̀ àdégbà yìí òun náà ti ń pa àwọn ọmọ ìyá wa sí látàìmọye ọdún, látàìmọye oṣù, látàìmọye ọjọ́. Wàhálà yìí wá lágbára, wàhálà yìí wá lágbára. Ẹ̀mí ọkùnrin ò balẹ̀ láàrin wọn, ẹ̀mí obìnrin náà sì balẹ̀ láàrin wọn. Fa ardo Palestine, ẹ̀rí ilẹ̀ tá ń pè ní ilẹ̀ Palestine. Ilẹ̀ yìí ààyè kan ní tí ilé ìjọsìn kan bẹ́ẹ̀. Ilé ìjọsìn yìí a máa pè ní Baitul Maqdis. Ilé ìjọsìn yìí a máa pè ní Al-Baitul Muqaddas. Ilé ìjọsìn yìí a máa pè ní Al-Masjidul Aqsa. Ààyè kan ní tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ káwa mùsùlùmí ó mọ̀ yẹ. Ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ó sì ní ká nábì òkè fún wa pé ààyè náà agbọ́dọ̀ bàbára rẹ̀. Bí gbogbo orílẹ̀ yìí ti tóbi tó, mọ́sálásí tó special lọ́dọ̀ Ọlọ́run kò kọjá mọ́sálásí 3. Gbogbo mọ́sálásí tó kù ipò kan náà wà. Àti ìtẹ́ rówó lẹ́táìsì sí, àti ìtẹ́ tí ìrówó lẹ́táìsì sí bí irú yìí tàn kí lọ́wọ́ yìí, bí irú mọ́sálásí tàn bẹ́nu ẹ̀ yìí. Ibi tán ti lẹ́táìsì tán náà tán gbogbo ẹ̀, má bá kírun bẹ̀rù ládá tí wọ́n gbà òun làwa náà gbà nínú túbútà àti kì í. Jàmá, àmọ́ mọ́sálásí 3 kan bẹ kò sírú ẹ̀ mọ́ lórí ilẹ̀. Alákọ̀ọ́kọ́ ní al-Masjidul Haram tí ń bẹ nílùú Mẹ́kà,
ó ní masalasi al-Masjidul Haram níbi tí Kaaba wá wà ọ̀gá masalasi nù lórí ilẹ̀ àkọ́kọ́ masalasi nù lórí rẹ̀ àkọ́kọ́ pé wọ́n mọ nǹkan tí ó dàbí ilé nìyẹn lórí ilẹ̀ ó náà ní al-Masjidul Haram bàbá kú ń bẹ̀ tán bí masalasi ní ti wà ìrun tí èèyàn bá kí mẹ́ ó ṣe ní zuhur ìrun asr maghrib isha fajr kódà ìrun jímọ̀ bá ti ń kí jímọ̀ lọ́wọ́ yìí ẹni bá kí jímọ̀ ẹyọ kan nílùú Mẹ́kà nínú al-Masjidul Haram ládá tí ó gbà ń bẹ́ kó tó tún lè ríru ládá bẹ́ẹ̀ gbà ó dìgbà tó bá ti kírun jímọ̀ bẹ́ẹ̀ ní mọ́sálásí míì tó wá kí ní 100,000 times over 200 years ní ó fi mọ́ kínú kó tó lè di pé yóò gbàrú ládá tí ó gbà níbi irú bẹ́ẹ̀ jama ó kọjá bẹ́ẹ̀ o ọlọ́mọjà sórí ibú jama lọ́dákùnmọ́jà dáná oríire ní ló fi ẹ́sì gbogbo ẹni tó bá lọ́rú ààyè yẹn ó gbọ́dọ̀ mọ́ dúkò mọ́ rírun wákàtí márààrún kí ń bẹ́ẹ̀ tọ́ lẹ́yìn eléyìí masalasi tó tún tóbi jù lórí ilẹ̀ onáà ní al-Masjidu Nabawi masalasi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam péyàn bá ilé kírun àṣùbá àbírun zuhur àbírun asir àbí ẹni ìrun ọ̀nà yàn bá bá ilé kí mẹ́ ládátà gbá ká tó tún lè gbarú ẹ̀ lórí irú ìrun bẹ́ẹ̀ níbòmí ó di ta bá tó kírun yẹn ní 1000 times masalasi Ànábì nù ẹ̀wà rí bí à ń wí yìí ó ní al-Masjidul Aqsa ó náà kìí ṣẹgbẹ́ gbogbo mọ́sálásí tó kù lórí ilẹ̀ mọ́ kìí ṣẹgbẹ́ wọn ààyè kan ni tó tóbi tó kàǹkà ibi òun náà lágbára dé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n dìdí bèèrè lọ́wọ́ Ànábì ní pé nínú mọ́sálásí rí Ànábì tá a mọ́ ń gba ládá 1000 tá bá kírun mẹ́ àti al-Masjidul Aqsa èwo ló tóbi jù nínú méjèèjì tá bá kírun mẹ́ Ànábì ní iṣẹ́ gbọ́ ìrun tẹ́ bá kí ní mọ́sálásí mi ládá tẹ́ gbà mẹ́ kẹ́ tó lè gbarú ẹ̀ ní al-Masjidul Aqsa ó dìgbà tẹ́ bá tó kírun rú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ní al-Masjidul Aqsa làwọn àlùfáà ní á jẹ́ pé tí al-Masjidul Haram mi bá ń jẹ́ 100,000 ládá tí mọ́sálásí Ànábì bá ń jẹ́ 1000 ládá tá bá dá 1000 sọ́nà mẹ́rin ṣe pé ó kù 250 a jẹ́ pé ìrun tá bá kí bẹ́ẹ̀ ká tó lè gbarú ládá bẹ̀ a kí ìrun rú bẹ́ẹ̀ ní mọ́sálásí mi ní 250 times àdífì tó gbé 100 wá èyí wò lálàáfíà jàmá àbúlá lọ ní pé ká lè mọ̀ páyè yìí ìsìláàmù fẹ́ ká mọ̀ bó ti tó lọ́dọ̀ wa kódà nú àkọsílẹ̀ láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé gbogbo mùsùlùmí tó bá ní kápá kó jẹ́ kí lé òun ó mọ tó ẹdí tò sí al-Masjidul Aqsa ní Palestine tó bá lè jẹ́ kí lé òun ó mọ bẹ́ntò sí ibẹ̀ tí ó pé bọ́ bá kọ́kọ́ jí láàárọ̀ tó sílẹ̀kùn kójú rí kọ́kọ́ mọ́ kan al-Masjidul Aqsa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kí mùsùlùmí ó du kó nílẹ̀ ń bẹ̀ kó kọ́lé bẹ́ẹ̀ kódà bí lé náà bá ní julẹ̀ ẹyẹ lọ àníkọ̀kan jáde láàárọ̀ pé kí lọ kọ́kọ́ rí al-Masjidul Aqsa nígbòlúwa wa náà wá yẹra rẹ̀ nínú al-Qur'an inú suratul Isra Olúwa ní subhanalladhi asra bi abdihi laylan min al-masjidil harami ila al-masjidil aqsa alladhi barakna hawla linuriyahu ba'da ayatina Allah subhanahu wa ta'ala ó ní mímọ́ èmi Ọlọ́run kí kàǹkà èmi Ọlọ́run tí tóbi àtà ìláfíjú èmi Ọlọ́run èmi tó ṣe pé mo mọ̀ọ́mọ̀ mo wá mú ẹrú mi pàtàkì tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo wá mú rìn lọ́wọ́ olóru mina le masjidil haram mo ní kó gbé ní àjò náà láti al-Masjidul Haram ila al-Masjidil Aqsa kó máa lọ sí al-Masjidul Aqsa èyí tán pè ní al-Aqsa níbi ó jìnà jù èyí ò ní pé àwọn ará Mẹ́kà wọ́n rí mọ́sálásí níbi tó jìnà tó takété so mọ́sálásí tó takété náà mọ́ ń pè nítorí kó takété sí gbogbo wọn tí wọ́n bá rìn lọ́bẹ̀ at least wọ́n rìn rárá wọ́n gbé nǹkan ọ̀gùn wọ́n sì rìn fódìdí oṣù kan ká tó lè dé al-Masjidul Aqsa àmọ́ lóru ọjọ́ kan péré tí kálukú rí Ànábì lọ́wọ́ alẹ́ Ànábì sì lọ al-Masjidul Aqsa al-Masjidul Aqsa yìí ìjà àmọ̀kíngbà Ànábì débẹ̀ tán Ọlọ́run bá ní al-Masjidul Aqsa débi pé alladhi barakna hawla ààyè tẹ́mi Ọlọ́run ọba fàlùbáríkà sọ̀rọ̀ àǹdí rẹ̀ Ọlọ́run ní in tí mo sì fi máa Ànábì wà al-Masjidul Aqsa kò kọjá pé linuriyahu ba'da ayatina àwọn àmì wa kan bẹ tá a fẹ́ kó wá rí ni ǹjẹ́ kí lámì náà àmì òun ni pé ìjọ náà l'Olúwa fẹ́ gbà Ànábì ìrìn àjò lọ sánmà al-Masjidul Aqsa yìí ló gbà lọ́bẹ̀ tí ẹ bá ṣe pọ́lọ́run ọba fẹ́ jẹ́ ká ní nǹkan ṣe pẹ̀lú bẹ́jọ̀ mọ́ èé ṣe a níbi ó tóbi jù lórí dẹ̀lẹ́ kan ní al-Masjidul Haram
ìlú Mákà tá ànábì ń gbé ló wà èé ṣe tọ́lọ́run ọba ní ká ànábì ó gba al-Masjidul Haram kó mọ gbàbẹ̀ lọ sánmọ̀ èé ṣe tọ́lọ́run ọba ní ànábì tó kù rèé ó yá mọ pọ́n Káàbà pọ́n ògiri Káàbà dúró lórí Káàbà ọba dúró lórí ibẹ̀ la fẹ́ gbé ọgùn lọ sánmọ̀ lọ ẹ dákun ṣé kò rọ́ Ọlọ́run ọba lọ́rùn jẹ̀mọ́ ká má gbàgbé ọ̀kan kan bí tí Al-Kaaba wà ní déédéé bẹ̀ ní sánmọ̀ àyè kan bẹ́ẹ̀ tán pé ní Al-Baytul Ma'mur ní sánmọ̀ keje lọ́hùn Al-Baytul Ma'mur yìí ibẹ̀ níbi táwọn màláìkà ti mọ lọ rí ń tàwá fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala lójoojúmọ́ 70,000 màláìkà ni ó wọ Al-Baytul Ma'mur èyí tó bá ilé wọlé lónìí tó bá ilé jáde kò tún wọ bẹ̀mọ́ díjọ́ ń gbé al-Qiyamah èyí táwà lè mọ́ lọ́múra lóṣooṣù talimọ̀ lọ lọ́sọ̀ọ̀sẹ̀ talimọ̀ lọ lọ́dọọdún màláìkà tó bá ilé wọ Al-Baytul Ma'mur tó lọ rẹ̀ tọ̀ wá fún bẹ́ẹ̀ kò tún wọ bẹ̀ mọ́ ọdíjọ́ gbé al-Qiyamah ọ̀gángan bíi tí Al-Kaaba wà ó ní kíní ìwà èyí ṣe tọ́lọ̀wọ̀n ọbọ̀ tí wá ní ká nábì fẹ́ gun sánmọ́ kó wá ní kó lọ rẹ̀ gba bí Al-Kaaba kó gorí Kaaba lọ kó mọ gbabẹ̀ lọ sánmọ́ èyí ṣe tọ́lọ̀wọ̀n ọbọ̀ ṣe bẹ́ẹ̀ tó fi ní ó gbọdọ̀ kọ́kọ́ rìn láti al-Masjidil Harami lọ́wọ́ alẹ́ ila al-Masjidil Aqsa àsọ́lọ̀ fẹ́ jẹ́ káwà mùsùlùmí ó mọ̀ pé ẹ gbọ́dọ̀ gbójú yín kò ń bẹ́ ayé yín ni jàmá ayé wa ni o ilẹ̀ wa ni o ogun wa ni we are the custodian of al-Masjid al-Aqsa a gbọ́dọ̀ fi nílẹ̀ bẹ́ẹ̀ don't be deceived ẹ má jẹ́ agbátàn jẹ pẹ̀lú gbogbo wíkúwí táwọn Israelite bá ń wí káàkiri gbogbo tankítan tán pa káàkiri ayé lónìí ẹ má jẹ́ ó wà lórí ẹ̀mí tiwa ẹ jẹ́ á máa pé àwọn ọmọ wa jókòó àwọn ìyàwó wa ká máa pè wọ́n jókòó àwọn ọ̀rẹ́ wa ká máa pè wọ́n jókòó pé al-Masjidul Aqsa ayé wa ní àwọn ọ̀tá ti fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ Ọlọ́run sì ní fún wọn sí kí kálukú ọjọ́ máa bẹ lórí ọkàn àyà rẹ̀ pé àìtí ìlágbára tèmi ni o jọ máa bẹ lórí ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí n bá ní agbára kan tí mo lè fi gba àwọn mùsùlùmí là kúrò láàyè náà mo gbọ́dọ̀ lo gbogbo agbára náà yíò láàfin mọ̀ pé gbogbo àwọn ẹlòmíì tán máa ń kílèmù pé àwọn lágbára kan àsopùrọ̀ ni wọ́n torí pé bí a ti nídìí agbára náà rí Ọlọ́run dákun mọ́ ṣàgbára mùsùlùmí borí ọ̀kan rèé bákan náà al-Masjidul Aqsa nínú ààyè tó tóbi nínú Islam ní ààyè yìí wà ìjọ ànábì ní ìrìn àjò yìí lóru jàmá ìjẹ́ mọ̀ pé ńgbà ànábì dé al-Masjidul Aqsa gbogbo àwọn ànábì Ọlọ́run tán ṣáájú ànábì Ọlọ́run wá ní gbogbo yẹn mọ̀ ń dé Olúwa wá gbé ẹ̀mí kálukú wọn dìde wọ́n wá pàdé ànábì ní al-Masjidul Aqsa ànábì sì ṣe ìmáàmù fún gbogbo wọn wọ́n sì tó sáfù lẹ́yìn ànábì wa Muhammad al-Masjidul Aqsa ńbẹ̀ ló ti wáyé ńbẹ̀ lànábì wa gbàgùn sánmà lọ jàmá gbogbo ìrìn àjò tá ànábì wa rìn yìí àtólọ al-Masjidul Aqsa àtógun sánmà tó sánmà kíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ó fi dé sánmà keje ó dé sánmà keje tán gbà kọjá àbìkan tán dáyé kan Jìbìrìlù ní sọ níbi adé yìí èmi ò lè lọ mọ́ òpin agbára tèmi ò gbọdọ̀ kọjá bí àmọ́lúwa lónìí ń pè ọ́ wá yóò fi ọmọ náà dọ́dọ̀ rẹ̀ mọ́ nso ayé tèmi rèé ń gbọdọ̀ kọjá báńdìrì mi ìjọ ànábì ó sì rìnrìn yìí jàmá láti Mákà ìgbà ànábì lọ al-Masjidul Aqsa wọ́n ní Jìbìrìlù dìídì gbé nǹkan ẹ̀gùn kan wá tán pè ní al-Buraq wọ́n ní kíní yìí àkúmí yìí tó bá ilé wò báyìí tó bá wù ọkàn sún ibi tí ojú rẹ̀ bá pín sí ibẹ̀ nígbésẹ̀ rẹ̀ kan ó sì mọ̀ dé tó bá nọ́sẹ̀ ibi ká ní bó ti wò lọ sún Ìbàdàn lójú rẹ̀ wá pín sí ìgbésẹ̀ kan tó bá gbé báyìí Ìbàdàn ni ó ti láǹdì bí ó bá gbé kejì ká lójú rẹ̀ tún lọ sún ó dọ̀yọ́ àbọ̀ Ògbómọ̀ṣọ́ ni ó gbégbèsẹ̀ kejì sí tó bá ilé wó sún ó wá dé Jẹ́bà níjọjá lọ́rin ibẹ̀ lójú rẹ̀ ó dé ó tún wò sún ó jábújá bó ti lọ́nu ló fi jẹ́ pé ìrìn tán máa ń láwọn rìn fóṣù kan jọ náà gbogbo tá ànábì fi rìn kò ju wákàtí mélòó kan lọ subhanalladhi asra bi abdihi laylan min al-masjidil haram ila al-masjidil aqsa alladhi barakna hawla linuriyahu ba'da ayatina afẹ́ kó ráwọn àmì wa ni afẹ́ kó rí ní afẹ́ kó lè mọ́ báwọ̀ Ọlọ́run ọba ti tó ànábì ní àjò yóò lọ bọ́ gbogbo tó fi rìn kí àṣùbá tó láàárọ̀ ànábì ti dé ìgbà ànábì ń wí fáwọn ará Mọ́kà pé mo lọ al-Masjidul Aqsa kódà mo tún gbàbẹ̀ lọ sánmà mo dé gbogbo wọn bá ń bú ẹ̀rí pé ọba sì parọ́ mi irọ́ ilé ìtọ́ pa ìwọ náà sì mọ̀ pa agán mọ̀ pé Ọlọ́run pa ànábì ní ìparọ́ kódà ń jọ náà àwọn tán ti ń wù wọ́n kàn já ọmọ lẹ́yìn ànábì wọ́n ké gbàǹjarì lọ́rí bá gbogbo akéde pé a sọ fún ọpọkùnrin ní tàn ni sọ ọgbọ́n tó wí àníkí ló wí ó mà lóun lọ al-Masjidul Aqsa lẹ́yìn àbí ọ̀rí lálẹ́ àná ẹ mórí ó lóun mà lọ́n kódà ó lóun tún gba al-Masjidul Aqsa òun gbàbẹ̀ lọ sí sánmà keje ìwọ náà ṣé ọgbà tó wí
ó ní wẹ́ẹ́ tẹ́mi ó kàn sọ fún yín ni pé tó bá jẹ́ pé lóòótọ́ ni Muhammad sọ fún yín pé òun lọ sí sánmà keje jama òótọ́ ni bó ti ló ti sọ fún yín torí kì í parọ́ sallallahu alayhi wa sallam jama ilé ń júwe fún wa pé ààyè yìí ààyè tó tóbi ni o ààyè yìí ààyè ńlá ni kódà nù tó nílẹ̀ ó ní pé lórí ilẹ̀ tá a wà yí ọkùnrin tí ó padà wá pèrè lọ́lọ́run tí ń bọ̀ wá nú ayé al-A'war al-Masihu Dajjal tó yẹ kó lójú kan ni tí ó bá dáyé tí ó bá wọnú ayé nínú àwọn ìlú tí ò ní dé òní àyè tá ń pè ní al-Masjidul Aqsa yìí tí ń bẹ ní Palestine jama àwa mùsùlùmí ẹ dákun ẹja kọ́ àwọn ọmọ wa o ẹja ní odidi ọjọ́ kan tá a mọ̀ sọ̀tà yìí fáwọn ọmọ wa pé ayé ń àwa mùsùlùmí la ní jama Ọlọ́run dákun mọ́sà dá padà fún wa Ọlọ́run dákun mọ́sà bá wa lé àwọn ọ̀tá mọ́sà bá wa lé wọn jìnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ọkùnrin yìí bá wá dé gbogbo ìlú ni ó kárí inú ayé ìyẹn Dajjal àmọ́ kò ní lè wọ Mẹ́kà bó bá kárí ayé kò ní lè wọ Mádínà bó bá kárí ayé jàmá kò ní lè wọ al-Masjidul Aqsa àmọ́ nínú tá Ànábì tí wájú yìí wá ní pé àsìkò yìí l'Ànábì Isa alayhi salatu wasalam táráyé pé ń Jésù lé ní àsìkò yìí ni Jésù ó padà wáyé Jésù ń bọ̀ o Jesus is coming back àmọ́ báwọn tọ̀hún tí máa ní padà bọ̀ wáwọn tí ń bọ̀ wá àwọn ọmọ tí ń bọ̀ wá sí ń bọ̀ wá sọ gbogbo ayé di mùsùlùmí ni nínú iṣẹ́ rẹ̀ o ní ó wá pa al-Masihu Dajjal níbi tí ó pa al-Masihu Dajjal sí tó sí ibi kan lọ́nà Palestine bẹ̀ òní kalimọ̀ pa àwa mùsùlùmí àwa la níbẹ̀ a sì gbọ́dọ̀ mọ́ ṣèṣe pé àwa la níbẹ̀ nínú táàfin tó yẹra wa nípa al-Masjidul Aqsa ìgbà tá Ànábì lọ sánmà tó lọ rí gbàrún wá tó gbàrún dé ó wá kó pé ìrún náà ni a mọ̀ kí ìbò láàmọ̀ wá dájú kọ ibi Ànábì ó kọ́kọ́ dájúkọ tí ó máa jẹ́ kíbílà tí wọ́n pa dájúkọ náà báyìí nísìn ibi adájúkọ yìí Káàbà là ń wá o tẹ́lẹ̀ rí ìgbà Ànábì ó máa dájúkọ bìkan ibi Ọlọ́run ọba ní ká Ànábì ó máa dájúkọ òun náà ní al-Masjidul Aqsa Ànábì wa ń dájúkọ al-Masjidul Aqsa kìí sọ ọjọ́ kan bá kìí sọ ọ̀sẹ̀ kan kìí sọ oṣù kan oṣù kìíní oṣù kejì ìfi ń pọ́dún kan bá Ànábì lọ́wọ́ Ànábì sì dájúkọ al-Masjidul Aqsa for the 17 months ó ń gbàbọ̀ bẹ́ẹ̀ láti Mẹ́kà ó tún gbé wọ Mádínà bẹ́ẹ̀ kọ́nà tó ní a ti rí pé Káàbà ń wọ̀ wọn náà lójú ó sì wọ́ ó dá ibi ọ̀fẹ́ kọ́ ọmọ dájú kan náà láwà fún ọ nísìn máa dájú rẹ̀ kọ́ náà Káàbà ló fi jẹ́ pé the first Káàbà of Muslimin awwalul qibla àkọ́kọ́ bí táwa mùsùlùmí máa ń dájú kọ́ kírun jọ tí ìwọ̀n kọ́kọ́ dé al-Masjidul Aqsa jàmá tí ò bá jẹ́ pé ó ní nǹkan fi ṣe ní ànímọ̀ lọ́bẹ̀ bákan náà al-Masjidul Aqsa àwọn ànábì Ọlọ́run tó wá lò bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ yé wọn àwọn ànábì Ọlọ́run tí wọ́n lo al-Masjidul Aqsa à ń padà bọ̀ wá sọ̀rọ̀ nípa ilé yìí Ọlọ́run nìkan ló mọ̀ yé wọn gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti wá kódà pàtàkì jùlọ anbiya Bani Israel àwọn ànábì Ọlọ́run tó ṣe pé àwọn ọmọ Banu Israila ni wọ́n táwọn eléyìí náà fi ń kílèmù páwọn làwọn níbẹ̀ tá ń bọ̀ wá sọ̀rọ̀ insha Allah ta'ala gbogbo wọn náà ni wọ́n lo àyè yìí sọmọ lẹ́yìn àwọn ànábì Ọlọ́run sí la wa la nufarriqu bayna ahadin min rusuli àwa ò sún pé láàrin ẹnìkan kan náà àwọn ànábì Ọlọ́run ń já sí pa lẹ́tọ̀ọ́ síbẹ̀ jàmá àyè wa sí ní ẹnìkan kan ò sí lè gbà mọ́ wa lọ́wọ́ àwa mùsùlùmí èèwọ̀ ní fún wa ká wá dirú ká kó jẹ ká kó mi ká wá níbo ló dá ká láà ń lọ bì kan mọ́ lọ́ọ́ rí sin lọ́hùn ní èèwọ̀ àmọ́ àwọn àyè mẹ́ta kan bẹ́ tá a lè di ẹrù lọ́n torí ẹ̀ al-Masjidul Harami ní Maka al-Masjidun Nabawi ní Madina wal-Masjidul Aqsa bí ardi Palestine ló fi jẹ́ pé jama àwa mùsùlùmí agbọ́dọ̀ mọ iye àyè yìí Ọlọ́run dákun mọ́ sáà sí dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa o kó mọ́ sáà mọ́ ní kọ̀ọ̀kan wa náà dúró abiluwa bí mannihi wa karamihi wa izzi wa fadli gbogbo àwọn ọmọ ìyá wa tí yà ń jẹ Ọlọ́run dákun mọ́ sáà bá wa dúró tì wọ́n ọlá al-Qur'an al-Karim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa man wala wa taba'a huda ila yawmin nalqahu wa ba'd jama taleni tó nílẹ̀ Palestine al-Masjidul Aqsa tan wi awala ni àbáwọn al-Yahud àwọn tan pera wọn ní Israelites gbogbo nte èyàn bá lóhun fi man claim right on la wa mùsùlùmí lè fi claim right lórí ibẹ̀ gbogbo nte èyàn bá lè fi claim ìlẹ́tọ̀ sí nǹkan la wa mùsùlùmí lè fi claim pé alẹ́tọ̀ síbẹ̀ ju gbogbo àwọn tan bá wa dùbẹ̀ lónìí lọ ọ̀nà àbòsí náà wá ń gbà fífi ìyà jà wọn ọmọ ìyá wa ọlọ́mọ sábà wa dúró tì wọ́n ọlọ́run dákun mọ́ sábà wa kún àwọn ọmọ ìyá wa lọ́wọ́
Ọlọ́run dákun mọ́sà bá wa ṣe ìkúnlọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn Olúwa o dákun mọ́sà bá wa gbé agbára fọ́lẹ̀ wọn mọ́sà bá wa dojú àwọn ọ̀tá bolẹ̀ gbogbo ètekéte wọn tí wọ́n ń dá létè Olúwa mọ́sà bá wa dá padà sí wọn lórí ọ̀lá Al-Qur'anul Karim jàmáà ńjọ́ tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé tá ń wí yìí ta ló kọ́ tá ń pè ní Al-Masjidul Aqsa ẹnu ẹnìkan ò gbánú tàn kò sẹ́ni ẹni tó mọ pàtó ẹni tí ó kọ́kọ́ torí pé ẹnu àwọn olùkọ́tàn kò kò lórí ẹ̀ lórí ẹ́ pé táwọn Banu Israila bá ń kílèmù ẹ̀ páwọn làwọn ní àwọn wá máa ń dá padà sọ́dọ̀ Ànábì wa Yaqub alayhi salatu wassalam wọ́n sì máa ń dá padà sọ́dọ̀ Ànábì wa Sulaiman alayhi salatu wassalam náà fi máa ń pe bẹ̀ ní ibì kan bẹ̀ náà fi máa ń pe àyè yìí lónìí ní haikalu Sulaiman ìpè Sulaiman temple ìrọ̀nà ń pa ká Ànábì wa Yaqub ó tó dé àwọn bàbá rẹ̀ bàbá Ànábì wa Yaqub wọ́n ti lò bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú tàn àwọn kan lẹ́ni tí ó kọ́kọ́ kọ́ Al-Masjidul Aqsa ọ̀nà l'Ànábì wa Adam alayhi salatu wassalam àwọn míì ní rárá kò jọ bẹ́ẹ̀ báwọn tó jọ pé wọ́n kọ́kọ́ kọ́ Al-Masjidul Aqsa ọ̀nà l'Ànábì wa Ibrahim alayhi salatu wassalam àwọn wá ń dá padà sí pé ìgbà Ànábì Ibrahim kọ́ Al-Kaaba tán ní Mẹ́kà after 40 years ó padà wá lọ sí Palestine ó wá lọ rèé kọ́ Al-Masjidu Al-Aqsa lákòókò tán wí bàbá ńlá bàbá àwọn Bani Israila gìdáyé Ànábì Ibrahim ni so Ànábì Ibrahim tó wá ṣe pé òun ló kọ́ bóòlẹ̀ yóò ti wá claim pé ẹ̀yin kọ́ lẹ nínú a jẹ́ pé jàmá Ànábì Ibrahim tó kọ́ Kaaba ẹ̀dá ǹjẹ́ nìkan lè bá mùsùlùmí du Kaaba lẹ́ni tá ní Kaaba jàmá àwa mùsùlùmí la ní tó bá wa mùsùlùmí ti ní Al-Ka'batul Musharrafa bẹ́ẹ̀ náà láti ní Al-Masjidul Aqsa tàbá dátà padà sọ́dọ̀ Ànábì Ibrahim alayhi salatu wassalam nínú ọ̀ràn àwọn àrọ́mọdọ́mọ Ànábì Ibrahim òun wá láti wá rí Yaqub alayhi salatu wassalam táwọn wá ń kílèmù pé òní bàbá àwọn tán wá ń fara tì sí lọ́dọ̀ tán pè ní Israel pé àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ̀ làwọn meanwhile kó tó ka Ànábì wa Yaqub alayhi salatu wassalam kó tó di pé àwọn Bani Israel ó lò bẹ̀ tàbá tún wá padà sínú tàn àwọn àrán tí ó kọ́kọ́ lò lẹ́yìn Ànábì wa Ibrahim tán ló mọ́ yìí a ń pa ọ̀kan náà àwọn Al-Kan'aniyya àwọn Al-Kan'aniyya yìí àwọn àrán kan tán wá láti ilẹ̀ Lárúbáwá ni láfi rí pé àwọn tí wọ́n ń bá wọn dúlé nílò àwọn Lárúbáwá làwọn fi ń kílèmù pé àwọn táwọn jẹ́ Lárúbáwá làwọn ní àmọ́ àwọn àfáà tó gbọ́ ẹ̀sìn yé wọn a mọ́ sọ fáwọn yíò náà pé ẹ̀yin náà mọ́ jà fún Al-Masjidul Aqsa ló kọ Lárúbáwá àájà fún ló kọ Islam báwa mùsùlùmí ti ní Al-Ka'batul Musharrafa bẹ́ẹ̀ náà láṣẹ ní Al-Masjidul Aqsa ayé wa ní ogun wa ní ṣùgbọ́n bá ní ká mọ́ tó níta ń kọ́kọ́ nílẹ̀ àwa mùsùlùmí ṣáájú wọn débẹ̀ torí pé ìran Lárúbáwá ṣáájú wọn débẹ̀ tọ́bá tún wá ní ká mọ́ tó ní tó pé àwọn tán sì ń bẹ lórí nǹkan táwọn ànábí Ọlọ́run ọba wá àwa mùsùlùmí tún wá níbẹ̀ jù wọ́n lọ èyí ò tó ń kọ́ fàkánà máa fà ẹ̀yin wá fẹ́ dá padà ẹ wá fẹ́ límítẹ̀ sórí ànábí wa Sulaiman alayhi salatu wassalam ẹ wá ń pè ní Sulaiman temple láti bó síbó meanwhile ayé ní síre tàbá ní tara wa ayé lérí ni o nínú ẹ̀mọ̀ tí ń bẹ lórí ayé yẹn ni pé níjọ́ tí Al-Masjidul Aqsa tí máa ń ṣẹlẹ̀ wàhálà yìí sábà fìrí mẹ́ náà bí káwọn kan wá kan dáwó bí káwọn kan wá kan sọ́dógún káwọn kan wá kan fẹ́ gbé nǹkan míì wọ́ bẹ̀ bọ́lá wọn bá ti ní kí Al-Kaaba ó mọ fírì díẹ̀ ohun èyí sábà fírì bí ogun bí wàhálà àmọ́ àwọn onímọ̀ ń fà á gbogbo àwọn tí wọ́n mọ̀ ń fẹ́ bá àwọn ẹni tí ń ṣe tọ́lọ́run ọba fáyì náà ni ló fi jẹ́ sí àwọn ànábì Ọlọ́run tán bá padà ń dé àwọn míì náà máa ń tún mọ́ táwọn kan bá wá tán sọ́dógún tán ti dáwó tán ti dáná sun ànábì Ọlọ́run míì tó bá dé yóò tún mọ́ ló fi ń kẹrù ànábì wa Sulaiman alayhi salatu wassalam ẹ̀yin wá dé ẹ̀yin gbà náà haikalu Sulaiman kìí ṣe haikalu Sulaiman òun náà dí ó bá ní pé nígbà bá kí ní ìjẹ́ ẹja ṣe kí ní jàmá ẹja tún sí so gbogbo àwọn tó wà máa ń lo bẹ àwọn ànábì Ọlọ́run ó fi adórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà ànábì wa Muhammad náà wà dé lànábì náà ṣe lo bẹ gẹ́gẹ́ bí ìtàn tá lù lọ́lẹ̀ kan ànábì Ọlọ́run ó tún wá lo bẹ Ọlọ́run wá ní kí gbogbo àwọn ànábì Ọlọ́run gbẹ̀mí wọn dìde pé ó yá ẹ máa tó sáfù lẹ́yìn rẹ̀ ọ̀gá yín rèé ingbo si dasko Umar ibn al-Khattab radiyallahu ta'ala an nínú en tó ṣe gbìyànjú pé bó láti gba ardo Palestine tá dá padà sọ́dọ̀ àwa mùsùlùmí Umaru ṣiṣẹ́ rẹ̀ in tí wọ́n bẹ lọ́wọ́ wa láti gbà náà jama káwọn eléyìí tó wá dé ní nǹkan tí ó ju 74 years ago lọ náà bá bẹ̀rẹ̀ wàhálà jama láti nǹkan bí 1948 bá ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ ìyá wa nù la ilaha illallah ìjàmbá àti àbòsí tó lágbára ní jama ìjàmbá àti àbòsí tó lágbára náà ṣe fáwọn ọmọ ìyá wa láwọn àgbà náà kò tiẹ̀ ságbára fún wọn
láwọn àgbà náà àwọn ọmọ ìyàwó mọ́gbọ́ kan wọ́n mẹ́tẹ́ kan wọ́n lágbára kankan àmọ́ àwọn tá ń wí yìí gbogbo ètè àti gbogbo láburú làwọn ní àwọn tó tún wọ́n pẹ̀rẹ̀ wọn àwọn alágbára ayé wọ́n tún wọ́n ń sá sí wọn lábẹ́ àwọn ń fìnánsì wọn ń sọ̀pọ́tì wọn gbogbo nǹkan àwọn ẹ̀dá olóró gbogbo ẹ̀ náà wọ́n kó lé wọn lọ́pọ̀ yá ẹ mọ́ ń sa àwọn mùsùlùmí báṣubàṣu fa inna lillahi wa inna ilayhi raji'un. ilé ọmọ ìyá mi bọ́ọ̀ bá síbẹ̀ kọmọpọ̀ síbẹ̀ ni o gbogbo láburú tí ń ṣe wọ́n yìí táwọn ọ̀tá bá lágbára kan gbé kò ìmí àti ẹ náà wọ́n sì fáwà náà o àìlágbára wọn lórí tiwa làwa ṣe ń fi o bọ́n bá lágbára ni wọ́n rẹ́dí àti ṣerú jàmbá yìí kan ṣe fẹ́mi àti yín náà àfi pé àwọn tó ti báyìí ẹja sọ̀pọ̀tì wọn bá àbá wa lágbára àti lọ ardo Palestine káwa náà máa lọ rè bá wọn dúró táwọn ọ̀tá ẹ dákun ẹ má jà sahun àdúrà ẹ má jà sahun àdúrà ẹni bá ń jí lóru nínú wa ẹja bẹ̀rẹ̀ àdúrà lórí ọ̀rọ̀ wọn bàbá ti jí lóru ẹja bẹ̀rẹ̀ àdúrà lórí wọn lọ́sàn wa ẹja bẹ̀rẹ̀ àdúrà lórí ìforíkanlẹ̀ wa ẹ dákun ẹja máa rántí wọn nú àdúrà ìyà ti jẹ wọn àbòsí ti ṣe wọn jàǹbá ti bá wọn àwọn aláburú yóò sì dé lọ́sàn kan òru kan wọ́n sì wọnú ìlú wa bọ́n ti ń pa kúkúrú jàmọ́ wàláì wọ́n sì ń pa gúngún nínú Islam bàbá ń bá lójú ogun àìmọ́ pa obìnrin àìmọ́ pọ̀ ọmọdé nínú òfin àgbáyé náà bàbá ń jagun àìmọ́ pọ̀ ọmọdé àìmọ́ pọ̀ obìnrin àwọn eléyìí ó wọ̀lú ardo Palestine wọ́n sì má àwọn obìnrin àwa mùsùlùmí wọ́n sì ń pa wọn yànmọ̀yànmọ́ àwọn ọmọ kéékèèké wọ́n sì ń pa wọn pakúpa nígbà àwọn ọmọ ìyàwó lágbára ń jọ náà àwọn gbébọn sakabula AK-47 àwọn ọmọ ìyàwó lágbára ó máa kó òkúta akọ wọn máa jùbà wọn granite wọn máa jùbà wọn àwọn ilé yìnyín ọta àbọn àwọn ń jù òkúta ẹ̀dàkùnjàmá nígbà tí ó ságbára ni wàhálà yìí pọ̀ àwọn aláburú ta wí wọ́n sì wọnúlé wọ́n lè wọ́ lóru wọ́n lè wọ́ lọ́sàn subhanallahi wa bihamdihi subhanallahi alazim wala hawla wala quwwata illa billah wọ́n sì wọlé mùsùlùmí odidi family man lójú rẹ̀ náà wọ́n sì mú wọn lè dé lókun wọ́n lè mú wọ́n gbébọn sí létí fara rẹ̀ balẹ̀ wọ́n sì gbéyàwó rẹ̀ kalẹ̀ wọ́n sì mọ bọ́sọ lára rẹ̀ wọ́n mọ bọ́sọ kò tó ń di rẹ̀ wọ́n mọ bọ́ gbogbo tó wọ̀ sára wọ́n sì mọ báyàwó rẹ̀ sùn lójú rẹ̀ wọ́n tún máa rẹ́rìn fala hawla wala quwwata illa billah fala hawla wala quwwata illa billah takhayyal ya akhil muslim ìwọ náà kan imagine pé kọ́ ọmọ bẹnu lé rẹ̀ kẹ́nìkan sì wọlé kán sì nìkan mọ̀ dì ọ lọ́wọ́ mú kọ́ ọmọ wá wò báyìí mọ̀ tí ń kíyàwó rẹ̀ mọ́lẹ̀ takhayyal wọ́n wọlé àwọn mùsùlùmí jọ náà àwọn ọmọbìnrin àwọn ọlọ́mọge ọmọ tí kálukú mọ̀ wípé mo fẹ́ tọ́jú ọmọ yìí kó délé ọkọ mo fẹ́ gba fáàdì pọ́ mọ̀ mi ò sì bàjẹ́ rí mo fẹ́ kó dijọ́ gbé ìdàlùkìyàmà táà nábì lẹ́ni tó bá tọ́jú ọmọbìnrin yóò wà lìjẹ́ náà àwọn ọmọbìnrin yìí tó bá ilé tọ́jú wọn tán ṣe zìnà rí kọ àwọn ọmọ yìí yóò jẹ́ gàgá fún láti mọ wọ iná kálukú ó ti mọ wá rí ọmọ rẹ̀ yóò mọ kú bí ọdún mẹ́ta tó mọ lọlé ọkọ tínú èyí ó ti mọ dòkú yes mo ti fẹ́ ṣàṣeyọrí lórí ọmọ ogun ó sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì wọlé ọmọbìnrin rẹ̀ dà wọ́n sì mọ kì í mọ́lẹ̀ lójú rẹ̀ ọmọ tó náwó lé lórí tọ̀ọ̀rán lọ lé ìwé tọ̀ọ̀rán lọ lé kéwú dákun bó lọ sí mọ́ fíìlì gbogbo orúyà tó ti já wọn mọ́ ya wa rèé wọ́n ti pa wọ́n pakúpa wọ́n máa pa ọmọ lójú ìyá rẹ̀ wọ́n máa pa ọkọ lójú aya rẹ̀ wọ́n máa pàyàwó lójú ọkọ rẹ̀ wọ́n máa rẹ́pù àwọn obìnrin lójú àwọn ọkọ wọn wọ́n máa rẹ́pù àwọn ọmọbìnrin lójú àwọn òbí wọn wọ́n rẹ́pù míì tán wọ́n sì tún gbé lọ wọ́n rẹ́pù míì tán wọ́n tún wá pa wọ́n tún gbókù ẹ̀ lọ wọ́n pa míì wọ́n fòkù rẹ̀ lẹ̀ láwọn nǹkan tó ṣe pé ojú òní máa rírú ẹ̀kọ́ pọ̀ ló sì mọ̀ dàrú gbogbo orúyà tó ti já wọn mọ̀ ya wa rèé lórí ilẹ̀ yìí nígbà táwọn ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ arínú àwọn àlùfáà kalẹ̀ alámàtí Sheikh Muhammad Nasir al-Albani alayhi rahmatullah nígbà wọn rí kíní yìí wọ́n ní ẹwà ìyà tí ń jà àwọn ọmọ ìyá wa yìí pọ̀ wọ́n ń yìnbọn ẹ̀yin ń jù òkúta wọ́n ń yìnbọn bù ẹ̀yin ń sọ òkúta kọ́ wọ́n lọ́jú nuclear weapon ẹ̀yin kan pariwo la ilaha illallah ẹfẹ̀ kan fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn ẹ fi bẹ́ẹ̀lẹ̀ náà ẹjá ṣe bí ìgbà tó ṣe pé àgbò tó fẹ́ yìnrìn kí ló lọ rí ṣe agbára ló lọ rí mú wa ẹdọ́gbọ́n fi bẹ́ẹ̀lẹ̀ fún wọn náà ẹ kú òun bẹ́ẹ̀ kan lè mọ́ pàyín mọ́ àwọn àlùfáà àwọn tún rò pé léyìí lórí mọ̀ jẹ́ tí ó pè wá ní wọ́n padà sínú Al-Qur'ani sí ló fà á Al-Qur'ani ní ẹ̀yin tẹ́ rí pé wọ́n fi ìyà jẹ yín tẹ́ mọ̀ pọ́lẹ̀ ní lórí ilẹ̀ awalam takun ardullahi wasi'atan fatuhajiru fiha ṣé rí pé ilẹ̀ ibi Ọlọ́run bá kọ̀ tẹ̀lé mọ́ lọ ní àwọn ayé àtàwọn àlùfáà lóòjọ́ náà rí ẹ kú òǹbẹ́ wọ́n ní ẹ wo Mẹ́kà Káàbà ju al-Masjidul Aqsa lọ ìjọ tí yà ń jẹ Ànábì wa Muhammad àwọn sàhábà ní oní Mẹ́kà kí Ọlọ́run bá pa láṣẹ ńjọ́ náà Ọlọ́run ni ẹ kú ònú Mẹ́kà fún wọn ẹ fi ilẹ̀ fún wọn àmọ́ ṣé fífi ilẹ̀ pátápátá ni ẹ fi ilẹ̀ kẹ́ dàbí àgbò tó fẹ̀yìn rìn tó lọ rí mú agbára wa nígbà táwa mùsùlùmí ó padà dé agbámọ́ká bá agbámọ́ká
wọ́n ní ẹja ṣe bẹ́ẹ̀ lórí eléyìí náà tá a bá lọ káwá lọ rí túnra wa dì lámúrè ìmánì wa ká tún ṣe ìgbàgbọ́ wa ká tún ṣe ìnífẹ̀ẹ́ ara wa ká tún ṣe a ní ẹ̀rí pé tá a bá tún ṣe tán pẹ̀lú ògo Ọlọ́run á gba mọ́tìrò làákọ́sọ padà àwọn míì ń bú àwọn àfàǹjọ náà àmọ́ òkú sùn nígbà àwọn èèyàn gbọ́mọ̀ràn yìí pé ọ̀lẹ́ni wá àmáwọn èèyàn bẹ lórí àwọn kan ìdúró pé iṣọ́ aláàní kú o ẹ wá wo ikú ni wọ́n ń pa wá látìgbà náà ìwọ̀n ń pa wá látìgbà náà ìwọ̀n àìmọye mùsùlùmí ló ti fi kú ṣèfàjẹ́ àmọ́ ńgbà tí ó dọjọ́ sátọ̀dé tó kọjá yìí ọlọ́mọ gbógun fọ́lẹ̀ wa ọlọ́run gbógun fọ́lẹ̀ àwa mùsùlùmí àwọn ọmọ ìyá wa kan àwọn náà bá sẹ́ẹ̀tì kí ní tán lè sẹ́ẹ̀tì síbẹ̀ nígbà tí wọ́n jù ó bọ́ sáàrin àwọn Banu Israila àìmọye nínú tí wọ́n náà ló fi kú ṣèfàjẹ́ àwọn èèyàn tẹ́ ti ń pabọ̀ láti bí 70 something years ago àwọn ajájàrí bí sẹ́yọ̀ kan jàmá gbogbo mídíà ayé àwọn náà bá tún bẹ̀rẹ̀ sí ní gbéwé ìròyìn jáde àwọn mùsùlùmí ti ń dà lúrú àwọn mùsùlùmí ti ń dà yérú àwọn tẹ́rọrìsì mùsùlùmí o àwọn kìnnìkan mùsùlùmí o ìbò lẹ wà láti bí àìmọye ọdún sẹ́yìn tán ti ń pa wá tẹ́ẹ̀sì mọ̀ inú aburú ti ń bẹ láyé lónìí nípa àwọn mùsùlùmí mídíà yìí ọwọ́ àwọn táwọn yìí ló wà ìtàn bá gbé ta náà nìṣẹ́ àwọn oníwèé ìròyìn àgbákò tí mi ò ṣe oníbọ̀rọ̀ kan wọn àwọn wá ṣe jàǹbá gbogbo ọjọ́ tán bá ń pa àwa ẹ̀ ní gbọ́ lórí ìwé ìròyìn àfàwọn ìròyìn àwa mùsùlùmí nìkan àmọ́ nígbà tó dibi tí wọ́n yìí wọ́n bá pariwo àwọn mùsùlùmí ti ń da yérúwó wọ́n ti ń dà lúwó ariwo náà ti ń pa láti bí ọjọ́ mélòó láwọn yìí náà bá tún ní ẹmọ́ wọ́rí àwọn òrìtàlẹ́ ti bí ẹ̀rú títí wọ́n ń bà wà nù pé ọlọ́mọ́mọ́ jọ dàbí ipa afẹ́ lọ́rí fàbàrà kékeré afẹ́ lọ́rí fi gbá ńlá látijọ́ náà nísìn ọ̀dá mùsùlùmí náà gbádùn lónìí júmọ́ yìí kí n tó mọ bọ̀ wá kí júmọ́ nísìn kí tó gun mímbàrí láàrin bí ìṣẹ́jú márùn mo fẹ́ bọ́ sísàlẹ̀ yìí ó mo ṣe rí ròyìn bí 2 hours ago kan látẹnu àṣùbà láàárọ̀ yìí dìsín àwọn mùsùlùmí tí wọ́n ti pa wọ́n lé ní 100 àwọn tí wọ́n ti ṣe léṣe wọ́n ti lé ní 1000 lẹ́nu yẹn nílà ń wí o ìbá ìka gbogbo tàtijọ́ Sunday ìjọ́ kejì dáwà ti ṣe ti wa tán Amẹ́ríkà sí ń bẹ́ẹ̀ wọ́n ní ká mọ̀ nṣó gbogbo àwọn ìròyìn kàn wá pé àwọn agbára táwọn náà ń gbé fún wọn Ọlọ́run kúkú ló mọ̀ gbogbo àwọn social media tá tún ti láà ń polówó ara wa yìí tán bá tún ti dípa tún ti analyze kí ní ìjú wọ́n tún blọ́ọ̀kù péjì wa inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run dákun mọ́sà fún wa lágbára Ọlọ́run dákun mọ́sà fún àwọn mùsùlùmí lágbára Ọlọ́run dágbára ayé padà sọ́dọ̀ wa dágbára ayé padà sọ́dọ̀ wa já lè kọ́ńkà ayé bá Ànábì wa Muhammad ti kọ́ńkà ẹ̀ àmáwà náà dákun ẹja padà sí di ẹ̀sìn wa ìyà tí ń jẹ wá yìí kò pé méjì kọjá pé àfọlọ́wọ̀n ọba wa lẹ́ àjìnà sọ́lọ́wọ̀n ọba wa ni ìyà ṣe ń jẹ wá jàmá wàhálà ti wá wà o àwọn yóò ti wá dúró níṣe pé gbogbo bí táwọn bá lè pa àwọn ọmọ ìyá wa dé làwọn pa wọn dé ìlérí tán lérí nù ìlérí tán lérí ló fi wá jẹ́ pé wọ́n mùsùlùmí náà gbogbo bí kíbi tá a bá wá alágbára ká lọ́bẹ̀ kò sí bẹ́ẹ̀ kọ́ mú ká ní ká máa lọ́bẹ̀ nítorí pé gbogbo nǹkan nínú Islam ló lófin ẹ má jà jẹ́ kí àmọ́ sá ẹ má jà ájó díwa lójú o ìtara ẹ má jà ájó díwa lójú bó bá ti yẹ ká tọ̀ nǹkan ni ẹ jẹ́ àtọ̀ àmọ́ gbogbo ń tàbá lè fi ràn wọ́n lọ́wọ́ ẹni bá mọ bó lọ sí lè fowó sọ̀pọ́tì wọn fi sọ̀pọ́tì wọn o ẹni bá mọ sóúnjẹ mo lè ríbi sẹ́ndì síbẹ̀ tọ́ bá mọ bó ti lè gbé débẹ̀ dákùnjó débẹ̀ sówó lọ sẹ́ndì ni wọ́n fi róúnjẹ fáwọn ọmọ ìyá wa mẹ́ dákùn lọ rẹ̀ ṣe kódà mo mẹ́ni kan tó lóun fẹ́ sí ètò bóòlù wọn ti kọ́ àwọn sọ́jí ọ̀nù bíi 8 kan dání lọ́lẹ̀ lárúbáwá tóun bá débẹ̀ kan sàkànmọ́ lọ treat àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wọn mọ̀ bí wọn ti mọ gbọ́ bùkátà wọn àmọ́ bá a ti ń lọ yìí náà jẹ̀mọ́ Ọlọ́run ló mọ iye tán panu wa lójoojúmọ́ mélòó ni mídíà ń gbé jáde àbòsí tán ṣe fún wa rí àbáwà náà dákùn ẹjá jókòríwọ́ pé ṣe àkẹ́ gbogbo oníṣòwò bó níṣòwò bá gbọ́jà kalẹ̀ tí ó jèrè ṣe àmọ̀ pé ìmọ̀ ń fewé mọ́ ìjọ oníṣòwò tó mọ̀ pé nǹkan ti sí òun oníjọ́ tí kápítà bá ti ń lọ àwa mùsùlùmí bá àbá ti ẹ̀ ráwọn èèyàn kó wọnú ìsìláàmù mọ́ ká tún mọ́ ṣòfò ọmọ ẹ dákùn ẹjá dènà rẹ̀ o ká dènà ká mọ́ ṣe kí ni jàmá ká ṣòfò ọmọ ló fi yẹ́ pé ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí gbogbo wa ló kàn tí wọ́n bá ń bẹ́ Nàìjíríà mi tọrọ pé wọ́n ń jọ ká wọ́n ń jẹ kíní kan bọ́n bá gba Palestine tán wọ́n rẹ́dí àti wá gba bòmí náà o bọ́n bá gbabẹ̀ tán wọ́n rẹ́dí àti àwọn náà fẹ́ kọ́ńkà ayé ni àwọn náà kàn ṣe níṣe pé ibi pẹlẹbẹ láti máa ń mú ọ̀lẹ̀ jẹ bákan náà àwọn tó bá sì ń bẹ́ńbẹ̀ náà ẹ dákun tá a bá criticize wọn náà ẹja ṣe pẹ̀lú hekima pẹ̀lú kí làpéjọ mọ́ pẹ̀lú hekima ni o torí pé Yorùbá sọ kíní kan ọ̀rọ̀ ńlá sì ni Yorùbá ní ẹni ìjà òdé bá níṣe kíní ní pẹ̀lẹ́ lọ́kùnrin o ọ̀nà apáwò sí ń bẹ́ yóò mọ̀ rọrùn káwò mọ̀ pass àwọn fàtàwà kan gbà míì sí ń bẹ̀ ni o
àsìnbẹ̀ ni o bàbá ń bẹ láàrin wọn Ọlọ́run ló mọ̀ tẹ́lómi inú mọ̀ sí láàrin wa ló fi jẹ́ kí láṣẹ di pé tó pọ̀ jù lásìkò yìí táwọn àfáà ń pariwo nísìnyí gbogbo àwọn àlùfáà lágbàáyé báyìí kálukú ti ń pariwo pé bẹ́ẹ̀ bá tiẹ̀ lè lọ bẹ́ẹ̀ tá a bá ní ẹ lọ ẹ dákun ẹ mọ́ fàdúà ẹ mọ́ jà dákẹ́ àdúà lórí wọn so ẹja máa fi àdúà ràn wọ́n lọ́wọ́ torí pé àmì ẹni tọ́lọ́wọ́n ọba tó fàṣẹ sí lẹ́nu àdúà wa tá a sì ṣe ẹjọ́ nítumọ̀ Olúwa bá wa gbá àwọn mùsùlùmí borí àwọn ọ̀tá gbogbo ọ̀nà tọ́lọ́run bá mọ̀ pé òun gbé wa borí kọ́lọ́run dákun kó gbé wa borí àwọn ọ̀tá wa ọ̀tá gbogbo wa ni wọ́n èyí sọ̀tá àwọn lárúbáwá nìkan àwọn tó sì ń jà lọ́hùn náà Ọlọ́run dákun mọ́sà bá wa darí wọn gbogbo lóhùn táwọn mi ò mọ sọnù wọn bí àwọn olórí àwọn Hamas ó mọ sọ́ngbà míì ìpíngbà náà ó mọ jàjà níbi ìjà pé àwọn ń jà fúnlẹ̀ lárúbáwá rárá o bàbá tí ń jà bá òun níjà ilẹ̀ lárúbáwá wàláhì èpè kọ́ wọn lè rọ́nà lọ àbí ká máa jà níjà ogun gbogbo àwa mùsùlùmí kásì tí ó lọ lójú ọ̀nà tí Islam bá ní pé kí n kò fi máa lọ amẹ́mọ́jà gbàgbé wọn ìwọ náà mọ gbé rẹ sípò pé ká níwọ lọ bẹsẹ àníkàn gbé pé mi àti ẹjọ ń bẹnu lé wa sẹ bí mo ti wá fẹ́ràn àwọn ìyàwó mi tó káwọn kan sì kóra wọn wọlé kán máa máwọn ìyàwó mi ń kọ̀ kan sì mọ kí wọn mọ́lẹ̀ lójú mi náà ṣe mọ̀ pé kàkà kíkiri kò fi ṣe kíní kan á fi ṣàwádànù ni o kàkà sí ilé ó sì kú ilé ó ṣe kíní ilé ó sá ni o ẹlòmí ó conclude pé èyí tí ó fi ṣẹlẹ̀ lójú mi ẹ̀yà pa mí ìwọ náà wá gbé rẹ sípò pé àwọn kan wá ń bẹnu àwọn ọmọ ìyá wa báwọn ti wá ń lo ayé nù àlẹ́mí àti yín la wájímọ̀ yìí wọ́n ti rọmọ̀ lálẹ̀ fẹ́ lómi nù wa èmi àti yín la wájímọ̀ yìí ẹlòmí ti rọmọ̀ látọ̀ ọbẹ̀ ńlá pẹ̀lẹ́ja kíká ó ti ṣe kalẹ̀ wọn àti àwọn ẹni wọ́n jọ jẹ́ àwọn tá à ń wí yìí báwọn bá wájímọ̀ wọ́n máa ń dágbére pé tọ́ à ń lọ o pọ́lọ̀ ń bá láadé má bá ń lọjà à ń lọ o pọ́lọ̀ ń bá láadé má bá ń lọ léèwé lílọ là ń lọ o pọ́lọ̀ ń bá láadé má bá ń lọ bí iṣẹ́ à ń lọ nu o Ọlọ́run níjọ dopọ̀ ọ̀sán gangan ìyàwó mi irú dágbére tán máa ń dágbére fún àwọn rèé bẹ́ẹ̀kún bá ti dáhùn nínú ilé yìí lónìí wọ́n máa ń retí ni ìjọ tó bá ilé lò nínú street kan street méjì àwọn àdìgbé àmọ́ sunkún ẹnìkan kan lé ní wọ́n máa wọ́n pé bó ló ti jẹ́ ẹkún ni lójoojúmọ́ báwọn bá pa ilé yìí wọ́n ti yí bọ́ǹbù fẹ́lẹ̀ yìí báwọn yí bọ́ǹbù fẹ́lẹ̀ yìí wọ́n ti gún ilé yìí ní nǹkan báwọn gún ilé yìí ní nǹkan ọ̀tá àbọ̀ ti bá ilé yìí irú gbèsè ayé tán lórí ẹ wá wò kémi àti yín náà wá bá ara wa bẹ́ẹ̀ ìjọ kan wá ó balẹ̀ ìjà ara wa ó yá ìjẹ́gun wa ó lé ìdí tá àti gbọ́dọ̀ dákẹ́ àdúrà rẹ̀ alal aqal ó kéré jù ń tà lè sí fáwọn ọmọ ìyá wa rí gbogbo ayé náà sì ti ń ṣàdúrà fún wọn kódà lọ́sàn yìí ní jímọ̀ tán kí